mẹ́jọ àbọ̀lú òde báyìí ẹ jẹ́ kí a jọ gbọ́ ètò lọ́wọ́ Islam fún ti ọ̀sẹ̀ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المرسلين وبعد. أدوكان يا دولون أطروا عليكم كاتي دولون هو نبي ومحمد صلى الله عليه وسلم. أكي gbogbo ẹ̀yin olùmọ̀ tẹ́tí gbọ́ wa ní àkókò yìí wípé àkùndéédé wò yìí nínú ètò yín ètò wa ètò Nurul Islam èyí tó máa ń gorí afẹ́fẹ́ lákòókò tá a wà yìí. Ètò yìí ó dájú wípé ẹ ti mọ̀ pé ẹni ọmọ ń wáyé ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn nílùú Èrúwà lọ́yọ̀ stéètì wa ní ààhín tí ọba olúwa wa kó bá ní sí àlékún kẹ́ àti àforíjì àti dáadáa fún màmá náà kó sì ṣe màmá náà ní ọmọ àlìjánnà onídẹ̀ra gbogbo tọ́kílẹ̀ ọlọ́mọdé ọba jẹ́ láéláé. Ní alẹ́ tòní alájọ wa Iskil Hamza kò lè pẹ̀lú ṣùgbọ́n dáadáa náà ló fà kọ́bọ̀ olúwa wa kó máa bá ní wà pẹ̀lú wọn kó sì máa wà pẹ̀lú gbogbo wa náà. Alájọ wa Sheikh Abdulrahman Muhammadu Awwal Ọlálékan ni wọ́n dá wa lẹ́kọ̀ọ́ lórí agbọ́nrin al-khushu' fi salat ìbẹ̀rù ọlọ́run nínú ìrun kíkí ọba olúwa wa bó ṣe yẹ ká kírun pẹ̀lú bẹ̀rù ọlọ́run àti ìpayà ọlọ́run tí òun ó fi jẹ́ àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ ọba olúwa wa òun ni ìdánilẹ́kọ̀ọ́ wọn ní ọ̀dàlẹ́ lórí kí ọlọ́run ọba aláàánú jùlọ kó bá ní ṣàmúná wọn. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad àlékún ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ọlọ́run bá ní ṣe fún anábìwá Muhammad gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tòní bí yóò ṣe jẹ́ òun náà ni ọmọ bá wa òun ni wọ́n ti ṣe àlàyé rẹ̀ hàn yẹn ni pé al-khushu' fi salah ìbẹ̀rù ọlọ́run ìpayà ọlọ́run lórí ìrun wa èyí táǹkì yẹn ni pé ìrun wa táǹkì yìí ìkíní ni ká mọ̀ wípé n tó ṣe pàtàkì pọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn onírun torí pé ìrun bá a ṣe mọ̀ òpó ẹ̀sìn onírun ìlọ́jẹ́ kódà okùnfà ọ̀la oníyọ̀jẹ̀ fẹ́ dà níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé tó bá dijọ́ àlùkìyámà bá a lábọ̀ọ̀rẹ́ bá a lábọ̀ọ̀rẹ́ àti bí ìrun ibẹ̀ ni wọ́n ti kọ́ látàrí pé ìrun lọ́lọ́run fẹ́ kọ́kọ́ tú wò níbi iṣẹ́ ẹ̀dá tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ẹ̀ ń bá rí ìrun kólẹ̀ lákòólẹ̀ ní pípé tó yanjú irú ẹni báwọn ó ti jèrè ó ti là ó ti ṣoríire ṣùgbọ́n tí ó bá rí kólẹ̀ àbútí ẹ̀ kólẹ̀ láàbọ̀ tó ọlọ́run ọba ò má jẹ́ àpò fún láyé àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà o tó bá rí bẹ́ẹ̀ kìí ṣe gbẹ́ni tó bá kírun iná nìrun rẹ̀ òní yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run nínú suratul mu'minun Allah subhanahu wa ta'ala ó ń bá ní sọ̀rọ̀ nínú ayé ẹlẹ́ẹ̀kínní àtẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wípé qad aflahal mu'minun ọlọ́run láwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè wọ́n ti là wọ́n ti ṣoríire
alladhina hum fi salatihim khashi'un àwọn tó ṣe pé nínú ìrun wọn tí wọ́n bá ń kí wọ́n máa ń kí tìbẹ̀rù Ọlọ́run ni ẹni pé kẹsì gbogbo ẹni tó bá kírun náà ni ó jèrè ṣùgbọ́n ẹ ń bá kí níbàámu sí ní òjíṣẹ́ Ọlọ́run bí ṣe máa ń kírun rẹ̀ tí ó kí tìbẹ̀rù Ọlọ́run so irú ẹni bá nínú rẹ̀ òní yóò ṣe láǹfààní òní yóò jẹ́ kan náà wọn tí ó ṣoríire Ọlọ́run jẹ́ ká wà àtẹ̀yìn kájọ ṣoríire lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà oríire táyé ọlọ́mọdé ó faru tinú sáré tọ́jú àlùkìyámà Ọlọ́run jẹ́ àdìjọ ṣe oríire padàbọ̀ à ń kírun ní tòótọ́ àṣetán kò fi wá lọ́rùn lẹ̀ àdéhùn tọ́bọ́lọ́wọ́ bá ṣe ó ṣe tán láti mú àdéhùn náà lórí àtìmọ́ṣẹ́ ó ní gbogbo ọmọ ànábì ádámù pátápátá ńlò wọ́n sọnù ó ní rẹ́nì kankan nínú wọn tí ó ṣèfẹ́ nu ìrọ̀lọ́wọ́ bá àyàfi àwọn péréte nínú àwọn tó ṣe pé ọlọ́run bá ṣà ní ẹ̀sà ọlọ́run kọ́ sẹ́ni kọ̀ọ̀kan wá ní ẹ̀ṣà tó bá ń sọ nípa ìbẹ̀rù ọlọ́run lórí irun Hudhaifa ibn Yaman ìkan àwọn sọ̀hábí ànábì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìlọ́jà àǹfààní rẹ̀ látọ̀dọ̀ ànábì léyìí tó ṣe pé sàbẹ̀mí gan kò tiẹ̀ fẹ́ mọ́ ó ńlá lè pè ní ẹni tánàbí máa ń fi àṣírí àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì tánàbí máa ń fi sí lọ́wọ́ nínú àwọn ọ̀rọ̀ tí Hudhaifa ibn Yaman tó sọ ni pé awwalu ma tafqidun àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣàfẹ́kù tẹ́ kọ́kọ́ ní rí mọ́ nínú àlámọ̀rí ẹ̀sìn yìí òun náà ní ìbẹ̀rù Ọlọ́run ó tún wá ń tẹ̀síwájú wípé àsìkò fẹ́ẹ̀ tó ní ìsìn tó ò ṣe kù an tadkhula al-masjida fala tara khashiyan àsìkò ọ̀hún fẹ́ẹ̀ tó lẹ́yìn tó ṣe pé èyàn ó dé mọ́sálásí èyàn ò tiẹ̀ ní rẹ́ẹ̀nì kankan lẹ́yìn tó ṣe pé ìbẹ̀rù Ọlọ́run ọba kankan yóò máa bẹ nínú gbáyà rẹ̀ àsan orí nìkan ni ọkà máa gbé lókè ni ọkà máa gbé lọ́lẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ọba kò ní í sí nínú gbáyà onítọ̀hún tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe wípé ìbẹ̀rù Ọlọ́run ọba bó ṣe pàtàkì tó bó ṣe gbọ̀ngbọ́n tó òǹlẹ̀lẹ̀ yìí ó wá yẹ ká mọ àwọn nǹkan wo ńlá lè ṣe léyìí tí ó fà kí ìbẹ̀rù Ọlọ́run kó wà nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa kírun wa kó lè bàa jẹ́ ìtẹ́wọ́gbà ká lè bàa jẹ́ kan nínú àwọn tọ́lọ̀ sọ pé qad aflaha al-mu'minun àwọn onígbàgbọ́ òdodo wọ́n ti jèrè wọ́n ti là wọ́n ti ṣe oríire. àkọ́kọ́ ń tá ṣe ni wípé a wà ní gbáradì ilẹ̀ fún ìrun a ti múra ìrun kíkí lẹ̀ kí àsìkò rẹ̀ kó tó di pé yóò tó pẹ̀lú wípé a ti wà nítòsí nígbà tí a máa ń pèrun bẹ́ẹ̀ tí ń pèrun bí bá ṣe ń wí káwọn náà ká máa wí tẹ̀lé lẹ́yìn àwọn ibi tó bá ti yẹ ká ṣe àdúrà ní pàtàkì jùlọ lẹ́yìn tí a bá pe ìrun tán àwọn gbólóhùn tánà bí ní ká máa wí tí a bá ń pèrun kárí pa ń wí lẹ́yìn tí ń pèrun nǹkan àkọ́kọ́ nù a máa bí ìbẹ̀rù Ọlọ́run bá sínú gbáyé ẹ̀dá ìrun tó bá tún wá kí wá rí pé kírun náà pẹ̀lú ìfarabalẹ̀ wọ̀ torí pé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam kana yatma'innu fi salati ànábì a máa farabalẹ̀ lórí ìrun rẹ̀ tí máa ń kí hatta yarji'a kullu 'azmin ila mawdi'ihi débi wípé eegun kọ̀ọ̀kan oríkèé kọ̀ọ̀kan yóò fi padà sí ààyè rẹ̀ yẹnni pé kéèkìrún bí ìgbà tí ẹyẹ ti máa ń sọ ọkà ṣùgbọ́n pẹ̀lú ìfarabalẹ̀ wọ̀ lànàbì fi máa ń kí bí wọn náà tó bá fẹ́ kírun rẹ̀ kó ṣe ọ́ láǹfààní tó fẹ́ kí bẹ̀rù Ọlọ́run bá kó sodo síbi irun rẹ̀ tó ń kí lára ní téèyàn ó ṣe ni wípé èyàn ó kírun pẹ̀lú ìfarabalẹ̀ wọ̀ àwọn àfáà àti ẹ̀jẹ̀ á mọ̀ wípé ìfarabalẹ̀ wọ̀ lórí irun orígun kan ńlọ́jẹ́ nínú àwọn orígun èyí tó ṣe pé kò gbọdọ̀ mọ́ pé lára irun èyí ló fi jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam ìgbà tí ń bẹ nínú mọ́ṣáláṣí lọ́jọ́ kan arákùnrin kan ó wọ mọ́ṣáláṣí wa ó kírun bala Allahu akbar nígbà ó parí irun ó wá bá ànábì wa sallallahu alaihi wasallam ó sálámà sànàbì ànábì dá lóhùn ànábì wa sọ fún mi pé ṣẹ́rí padà lọ kọ́ lọ kírun fa innaka lam tusalli torí pé ó ti kírun ó ṣe mà gbàgbó ló ti jẹ́ sí òrí mi ni ó kí lẹ́ẹ̀kíní ó kí lẹ́ẹ̀kejì ó kí lẹ́ẹ̀kẹta bó ṣe kí lálàkọ́kọ́ náà ló ṣe kí lẹ́ẹ̀kejì àti ẹ̀kẹta nígbà wá sùn tánàbí sọ pé a ní o tún padà kọ́ lọ kírun torí pé ó ti kírun ní ilé òjíṣẹ́ náà bá irun tí mò ń kí ọlá ayẹ ní máa kí ju bí mo ṣe kí n lọ ànábì wá sàlàyé fún un nípa pàtàkì ìfarabalẹ̀ wọ̀ níbi irun ẹni pé irun táwọn náà bá fẹ́ kí abùkátà sí ká farabalẹ̀ wọ̀ níbi irun wa táǹkì ọwọ́ nǹkanjú ọ̀fẹ́ kírun bó o délé náà orin lọ́ọ́ máa kọ bó o délé náà ìdí ayò lọ́ọ́ wà
nídìí ẹsẹ̀ iná ló wà fẹ̀kan wá farabalẹ̀ níbi ìrun ètò ọ̀fẹ́ kí fọlọ́wọ́n ọba kó lè bá jẹ́ nǹkan ìtẹ́wọ́gbà láti bí ìfarabalẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́n ọba yóò jẹ́ ntí yóò tún tì í. gbogbo ọ̀nà tá a bá fẹ́ kí lára tí ó máa jẹ́ ìkọlọ́ fún wa lórí àti ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ó ní ká máa rántí ikú níbi ìrun wa ìta báńkì. Hudhaifa ibn Yaman kọ́lọ̀n kí ó bá ní yọ́nú sí ìkànnì àwọn sàbẹ́ tí ó pàtàkì ni ó bá ní sọ̀rọ̀ púpọ̀ yẹn nígbà tí nípa ìbẹ̀rù ọlọ́wọ́n ọba lórí ìrun. ó ń sọ fún wa níbi ọ̀rọ̀ rẹ̀ wípé ìrun rẹ̀ tó ń báńkì máa rántí ikú níbi ìrun èyí tó ń báńkì. ibi tá a fẹ́ lò mẹ́ẹ̀ ni gangan ni pé wasalli salata rajulin la yadhunnu annahu yusalli ghayraha. gbogbo ìgbà tó bá ti fẹ́ kírun pátá máa kí bí ìgbà pé o ò ní kí mi mà lẹ́yìn tó kírun bí ìgbà pé òun tó kírun ní àkímà rẹ tó fi lọ pàdé ọlọ́run. ìrun tí a bá kí ẹni pé tí a bá mọ̀ pẹ́tọ̀ ọjọ́ báyìí lẹ́yìn òkú ìrun báyìí lẹ́yìn òkè káyìn àwọn Yorùbá ní ẹ̀ ń bá mọjọ́ wò ńlọmọjọ́ kú ìrun èyí ó kí dáadáa bẹ́ẹ̀ náà ní ká sì máa ṣe níbi gbogbo ọ̀run èyí tá a bá fẹ́ kí pátápátá torí pé àmàsìkò gbà wo òní yóò yá tá a lọ jẹ́ pé ọlọ́run ọ̀sán ni òru ni ìyálẹ̀ta ni kò sẹ́ni tó máa so látàrí báyìí àwọn ọ̀run wa tá a bá fẹ́ kí ká máa kí bí gbà pé àní kí mi mà lẹ́yìn rẹ̀ látàrí ṣíṣe bẹ́ẹ̀ a lè máa fi bẹ̀rù ọlọ́run ọba a lè máa fi kírun náà. lọ́la tí ó kàn án lọ́wọ́ lórí àti bẹ̀rù ọlọ́run ọba ni pé tadabburul ayat àwọn àyà tá à ń ké lórí irun bẹ̀rẹ̀ látọ̀rí suratul Fatiha ti lórí àwọn súrà míì àbáwọn àyà ìtàkà lẹ́yìn irun wa àwọn ntànkì wọn ká máa ronú sí ntànkì ntàsínkì wọn kájọ́ máa lápá lára wa kájọ́ máa lápá nínú ẹ̀mí wa. ìlápá yóò wà ní ṣẹlẹ̀ àfi kéèyàn gbọ́ túmọ̀ téèyàn kéré àfi kéèyàn gbọ́ yé yékéyéké láti pàṣẹ bẹ́ẹ̀ yóò bí ìrònú láti bí ìrònú ìbẹ̀rù ọlọ́wọ́n ba yóò lè wà nínú ìgbà yẹ̀dá. nínú àwọn nǹkan tí ó tún ṣe ìkúnlọ́wọ́ fún wa lórí eléyìí ó ní pé àwọn súrà tá a bá ń kà bẹ̀rẹ̀ látọ̀rí Suratul Fatiha ká máa kà ní àyà kọ̀ọ̀kan ẹni pé má wọ mọ́ra wọn alhamdulilayi rabbil alamin rahmanir rahim maliki yawmiddin iyyaka anabi yẹn kà báwọn ẹgbẹ́ bó ṣe wá nínú àwọn hadith ìtọ́lá làáfíà ìmọ̀ ajá níkọ̀ọ̀kan ni yálà Suratul Fatiha àbí súrà ìtàkà tẹ̀lé ní lẹ́yìn. lára tí ó tún bí ìpayọ̀ náà bá fún wa lórí ìrun wa táǹkì tartilul qira'a àwọn tá à ń bá ń kà káàkà pẹ̀lú tajwidu ká fún àràfí kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ tiẹ̀. bákan náà àwọn tó bá fẹ́ ké lórí ìrun tún ohùn rẹ̀ ṣe pẹ̀lú tó bá fẹ́ kà lórí ìrun. nínú Suratul Muzammil ayé ẹlẹ́ẹ̀kẹrin warattilil Qur'ana tartila ọlọ́run ní ká kí alukoran pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí alukoran lẹ́yìn tó ṣe pé yóò fún àràfí kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ rẹ̀ kí pẹ̀lú tajwidu. òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam gan sọ pé zayyinal Qur'ana bi aswatikum àwọn ohun yín tó dára tó dùn mọ̀rìnmọ̀rìn ẹ fi kún ọ̀ṣọ́ bá alukurani tẹ́ǹkì fa inna sawta al-hasan torí pé ohun yín tó dáa tẹ́ bá fi ń kí alukurani yazid alukurani husna yóò jẹ́ kí alukurani kó tún máa lékún sí ní dáadáa ni. lára tí yóò tún jẹ́ kí ìbẹ̀rù náà bá kọ́ máa bẹ lára wa níbi ìrun wa èyí tá n bá ń kí al-ilmu bi anna Allah ta'ala yujibuhu fi salatihi ká ní mọ̀ pé ká máa mọ̀ dájú pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala gbogbo ń tàn wí gbogbo ń tàn ṣe lórí ìrun àwọn ń tàn tọrọ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́wọ́ bá ń gbọ́ gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́wọ́ bá ń rí gbogbo ń tàn ṣe pátápátá lórí ìrun gbogbo ẹ̀ pátápátá ìrànlọ́wọ́ bá mọ̀. tá a bá nímọ̀ nípele yìí ìbẹ̀rù Ọlọ́hun bá yóò ṣodo sínú ìgbà àyà wa. sáà gbàgbé nínú hadith al-Qudsi Allah subhanahu wa ta'ala jáàmà wípé inni qasamtu salata bayni wa bayna abdi wa li abdi ma sa'ala. Ọlọ́run ní òun pẹ̀rùn sí méjì láàrin òun àtẹrù òun tí ń kírun gbogbo ń tẹ́rù mi bá sì ń fẹ́ pátápátá mo ṣe tán láti ṣe fún un. yẹn ni wípé tá a bá fẹ́ kírun fọlọ́wọ́n ba kájọ́ wà nínú gbáyà wa wípé ọlọ́run tá à ń kírun fún ó nímọ̀ ń pa wa ó sì ń gbọ́ wa ó sì ń rí wa ọmọ gbogbo tá à ń ṣe. òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé inna ahadakum idha qama yusalli fa innama yunaji rabba. bí yàrá bá dìde tí yàrá bá ń kírun fọlọ́wọ́n ba yà á mọ̀ pé ọlọ́wọ́n ba rẹ̀ lọ́n bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ o falyanzur kayfa yunaji wá ṣe àkíyèsí farabalẹ̀ dáadáa lórí ìbọ́lọ́wọ́ bá rẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ìyẹn lórí irun.
lára tí ó ṣe ìkọlọ́wọ́ yìí fún an-nadharu ila mawdi'i sujud lórí ìrun rẹ̀ tó fẹ́ kí ó ní máa wò yín wọ̀ ọ̀hún lórí ìrun ó ní máa dọ́jú àwọn kọ́ máa dọ́gbọ́n wu àwọn tí ń kọjá lọ kọjá bọ̀ lórí ìrun rẹ̀ tó ń kí ṣùgbọ́n ibi tó forí kan gángan ibẹ̀ ní kọ́ máa wò lórí ìrun rẹ̀ tó bá ń kí ní ìbámu sí hadith ètí ń wà látọ̀dọ̀ mọ̀ Aisha radiyallahu anha wọn lè jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam idha salla tọ́hárọ̀ àsáwò nígbà tí bá fẹ́ kírun yóò ra tẹ́lẹ̀ rẹ̀ yóò ra tẹ́ lọ́lẹ̀ wa rama bi basarihi nahwa al-ardi ojú rẹ̀ yóò máa fi sun ojú rẹ̀ yóò máa fi wo ibi tí yóò forí kan yẹn níbi ilẹ̀ lẹ́rìn náà tún ni wípé àtẹnuwẹ́rìn fi suwari wal ayat àwọn tá a máa ké lórí irun yàtọ̀ sí suratul Fatiha tá a gbọ́dọ̀ má ké tọ́jẹ́ dandan tọ́jẹ́ orígun lórí irun àwọn súrà tá a bá fi lé mẹ́jọ jẹ́ pé gbogbo ìgbà iná àti iná ìsáájà ẹnìkan lọ́ọ́ máa ké lórí irun àwọn súrà míì àwọn sórí àwọn àyà míì náà àwọn sórí láti pàṣẹ ṣíṣe bẹ́ẹ̀ ò ní fẹ́ ṣe àṣìṣe níbi àwọn súrà ètò ọ̀sẹ̀ ha yàtọ̀ sáwọn ètò sí wípé o ti há tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbígbà pọ̀ kàn ń ṣeré làwọn ètò ti há tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti máa pọ̀ bí ó kọ́ rẹ̀ ń so bẹ́ẹ̀ ni yóò ṣeré ẹni pé ọ̀dà pọ̀ kọjá pé súrà tabaka níraka alákọ̀ọ́kọ́ lásùnbà nǹkan kan láyìlá nǹkan kan láàsárì kò sọ ká máa jẹ́ ọ̀pẹ ká lóríṣiríṣi bá so eléyìí a máa jẹ́ kí bẹ̀rù náà bá a máa jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí ẹ̀dá yàtọ̀ sí eléyìí ni wípé kì í ṣe subhana rabbiyal azim nìkan là á máa wí nígbà tá a bá ń bẹ lórí òrùkún kì í ṣe subhana rabbiyal a'la nìkan là á máa wí nígbà tá a bá forí kalẹ̀ ìyẹn lórí irun àwọn àdìkárù oríṣiríṣi lè tọ́ wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ká máa ṣe lálàáfíà bọ̀ gbogbo ẹ̀ náà lọ lálàáfíà ká máa ṣe lálàáfíà bọ̀ ká máa tiẹ̀ bọ̀ inú ara wọn so láti pàṣẹ ṣíṣe báwọn náà eléyìí náà àtúmọ̀ bí ìbẹ̀rù náà bá sínú gbáyà ẹ̀dá nínú ẹ̀ náà tún ni wípé lára tó lè ṣe ìkọlọ́wọ́ fa gbogbo ọgbà ká máa rán mẹ́nu ká máa sáàdì ọlọ́run kúrò lọ́wọ́ àṣetán ẹni ẹ̀kọ́ ní pàtàkì jùlọ àtàbá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ èṣù ní táwọn àfáà tí wọ́n fi wé ni kọ́ tí wọ́n tọ̀rí bí adáni lọ́nà adigunjalè tó wá dáni lọ́nà bí ṣetán bó ṣe rí nu kò ní fẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ kó tún wá ọlọ́run wá ṣàánú rẹ̀ ọgbàgé ọlọmọsíláṣí ọ̀fẹ́ kírun kò ní fẹ́ ọlọ́run lẹ̀ yóò tún wá báyàn lórí ọ̀nà ibi tí a ti ń kírun mọ́síláṣí so ọkẹyàn ó lè lọ pàfẹ́ lórí irun tó bá yá ètò ìpẹ́rẹ́ rẹ padà sí a'udhu billahi minash shaitanir rajim kò sì máa bá irun rẹ kọ́ máa bá lọ. lọ́la tí ó tún ṣe ìkọlọ́wọ́ fún wa lórí àti bẹ̀rẹ̀ ọlọ́run bá lórí irun tá à ń bá ń kí ká lọ ka ìtàn nípa àwọn ẹni ọlọ́run nípa àwọn aslafuna salihin àwọn ẹni ìṣíwájú tí a jẹ́ ní eré ká lọ lẹ́kọ̀ọ́ nípa báwo gangan ìyẹn ṣe máa ń kírun nínú wọn lápèjúwe Abdullahi ibn Zubair kọ́nà nkọ́ba ni yọnu sí àwọn jẹ́ àmà wípé idha salla kánà kàlẹ́rọ̀d yóò dà gẹ́gẹ́ bí igi bẹ́ẹ̀ ni yóò ṣe rí látàrí ìbẹ̀rù náà bá ètí ń bẹ nínú ẹ̀mí rẹ̀ lásìkò tí máa ń kẹ́nu lọ́wọ́. Imam Ali kọ́nà nkọ́ba ni yọnu sí àtúnínú àkọọ́lẹ̀ wípé idha hadarati salatu yatazalzalu tí àsìkò ọ̀run tóbátóbá yìí ìgbọ̀n rírì yóò mú Imam Ali ni kọ́nà nkọ́ba ni yọnu sí bákan náà wa yatalawwanu wajhuhu ojú rẹ̀ yóò yí padà àtàwọn èèyàn máa ń ṣe àkíyèsí bí ṣe sí rẹ̀ bí ṣe máa ń rí yìí wọ́n wá sọ fún wípé malak ìrẹ́ Imam Ali bó ló ṣe jẹ́ sọ wípé kásìkò ọ̀run tó bá ti tó àwọn nǹkan báyìí a máa ṣẹlẹ̀ sí ọ wá fún ọ lẹ́sìn wípé jaa waqtu amanatin àsìkò nǹkan àmánà èyí tó tóbi ni èyí tó ṣe pé àròdà Allahu ala samawati wal ardi wal jibal fa abayn léyìí tó ṣe pé ọlọ́run fi lọ òkè èyí lọ sọ́nà èyí fi lọ lẹ́pẹ́tọ̀ sẹ́ẹ̀bà ń gbé àmánà sẹ́ẹ̀bà ń gbé ẹ̀rú gbà wọ́n làwọn ò lè gbé wọ́n páyà rẹ̀ àmánà ọ̀hún tó wọn àtẹnìkọ̀ọ̀kan ní yín káwa sọ pé a lè gbé àsìkò rẹ̀ ìlú tó yìí eléyìí lọ́fà tó fi jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run àmọ́ wá sínú báyà mi kódà àti ẹ̀tọ́ rẹ̀ kà wípé ìkànnì àwọn tàbíùn ìyẹn Urwa
òun náà ọjọ́ kan náà tó ṣe wípé tó bá fẹ́ sọ nípa pé èèyàn ń bẹ̀rù ọlọ́run lórí ìran ọ̀gá ni arákùnrin ìlọ́jẹ́. arákùnrin yìí lásìgbà tí ń ṣe ẹ̀mí lọ́wọ́ àrùn kan ó mú àrùn yìí máa jẹ ara ni so ó ti di ẹsẹ̀ rẹ̀ ó ti fẹ́ jẹ́ débi abalabi kan. àwọn dókítà wa sọ fún mi tọ̀ kó o tó lè lálàáfíà àfi ká gé ẹsẹ̀ yìí nítorí wá sọ fún mi wípé tọ̀ mo lójú o ṣùgbọ́n lásìgbà tẹ́ẹ̀rì gé ìgbà tí n bá ń bẹ lórí ìrun òun lè lè gé so ara tí a sọ balẹ̀ débi eléyìn à ń kírun lọ́wọ́ gan èèrà àbí labalábá kan ọ̀bàlẹ̀ alára ẹ̀mí bá a ṣe máa ń ṣe lórí ìrun ẹni pé ká lẹ́kọ̀ọ́ nípa báwọn ẹni ìṣíwájú bí a ṣe máa ń kírun eléyìn náà yóò jogún ìbẹ̀rù Ọlọ́run bá yóò jogún rẹ̀ fún wa nínú ẹ̀mí. nínú ẹ̀ náà tún ni wípé ká lọ bójú wo àwọn hadith èyí tó wá tó ń sọ lórí ìbẹ̀rù Ọlọ́run àtẹ̀sán téèyàn ó rí níbi ìrun èyí tí yàn bá kí fọlọ́run bá ti bẹ̀rù Ọlọ́run nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó sọ wípé ma min imri'in muslimin tahduruhu salatun maktuba fayuhsinu wudu'aha wa khushu'aha wa ruku'aha illa kanat kafaratan lima qabla min ad-dhunub. òjíṣẹ́ náà jáàmà wípé a ní rí mùsùlùmí kan yálà ọkùnrin ni àbóbìnrin ni lásìkò ọrùn tí ó tó ìyẹn ìrun tó jẹ́ ọ̀ranyàn tí ó wàá ṣe àlùwàlá tí ó ṣe dáadáa tí ò ní àbújá ìjẹkù kankan nínú níbi ìrun tí ń kí yóò kí tìbẹ̀rù Ọlọ́run tó bá rùkú yóò farabalẹ̀ wọ̀ níbi rùkú tó bá gbórí kú kò ní tibẹ̀ lọ síbi ìforíkalẹ̀ yóò gbórí kú bí rùkú yóò farabalẹ̀ wọ̀ kó tó di pé yóò lọ rùkú èèyàn ní máa kírun báwọn illa kanat kafaratan lima qabla min ad-dhunub àkọ́kọ́ pé ìrùrùn tí yàn kírun yóò máa jẹ́ kàfàrà ìyẹn ìhádànù ẹ̀ṣẹ̀ fáwọn ẹ̀ṣẹ̀ ètèyàn ti ṣẹ̀ síwájú lára rẹ̀ náà bákan náà ni pé al-ijtihad bid-du'a ká kún fún àdúrà ká kún fún ìbẹ̀ lọ́wọ́ ọba ká máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ níbi ìrun wa tí a máa ń kí ní pàtàkì jùlọ nígbà tá a bá ń bẹ níbi ìforíkalẹ̀ nínú Riyadus Salihin òjíṣẹ́ náà jáàmà wípé aqrabu ma yakunu al-'abdu min rabbihi wa huwa sajidun fa aktharu ad-du'a. Imam Muslim lọ́gbà wa àníbi nígbà tá a lè súnmọ́ náà ọba jùlọ ó nígbà tá a bá foríkalẹ̀ tá a bá ń kírun fọ́lọ́wọ́ ọba tó bá rí bẹ́ẹ̀ ẹ pọ̀ ládùúà níbi ìforíkalẹ̀ yín hadithi arinu Sahih Muslim lára ẹ̀ náà bákan náà ni pé tá a bá kírun tán àwọn àdìkárù kan bẹ tó jẹ́ ẹ̀sà àwọn àdìkìrì kan bẹ léyìí tó ṣe pé ànábì rẹ̀kọ́mẹ́ndì rẹ̀ fún wa ó ní ká máa lò tá a bá fẹ́ kírun wajamu Rasulullahi kò sí ń bẹ́ o so àwọn tá a máa wíhun ìkíní àwòkọ́sí Allahumma anta salam wa minka salam so níbi tí wọ́n ní ká ṣe dé inú súnà ọmọ àwọn tá a máa ń tì bọ́n àlàfi bọ́n kò sí ń bẹ́ so ká lọ sínú citadel of a Muslim so of a believer a rí àwọn tá a máa ṣe lẹ́yìn irun a rí ń bẹ́ so eléyìí ò ní ká máa kà tó bá ń sọ nípa àwọn tó ṣe pé ó lè jẹ́ ìkúnlọ́wọ́ fún ni nípa ìbẹ̀rù náà ba lórí irun àwọn tó tún lè fa kí ìbẹ̀rù náà ba kọ́wọ́ sí fún ni lórí irun ó yẹ ká mọ̀ ìkíní bẹ̀ ni pé ká ṣe mọ́ṣáláṣí ara ògiri mọ́ṣáláṣí ká ṣe lọ́sọ̀ọ́ jẹ́gbẹ́ ni ìtẹ́ tí wọ́n tẹ́ sínú mọ́ṣáláṣí ọ̀ṣọ́ tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́gbẹ́ ni eléyìí náà máa ká ìròjú bá ní níbi ìrun tí ẹ̀ bá ń kí bákan náà kéèyàn ó kírun lásìkò tó ṣe pé oúnjẹ wọ́n ti pèsè rẹ̀ ó ti wà ńlẹ̀ níṣẹ́ pé kí wọ́n á sọ pé lásìkò lòún fẹ́ lọ kírun eléyìí náà a máa fa kí ìbẹ̀rù Ọlọ́run kọ́ mọ́ sí níbi ìrun tí èèyàn bá fẹ́ kí kéèyàn máa kírun lásìkò tó ṣe pé oorun ó ti mú oorun ti mú yàn gan eléyìí náà a tún máa fa kéèyàn má lè bẹ̀rù Ọlọ́run bá lórí ìrun tí èèyàn bá ń kí kọ́ máa kírun tẹ́nìkan ka Kùránì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ abẹ́nìkan pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tó ṣe wípé ìmọ̀ ń lé ìbẹ̀rù Ọlọ́run bá jìnnà síyàn lórí ìrun abẹ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe nǹkan kan lẹ́nu tó ṣe pé a lè máa bẹ̀rù rẹ̀ lórí ìrun a lè máa bẹ̀rù rẹ̀ lórí gbogbo nǹkan pátápátá kó wá tẹ́wọ́ gba ìrun wa lẹ́sẹ̀ fún wa kó ṣe àlọ́mọ àlùjánnà kó má ṣe àlọ́mọ náà. àmín tó àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba a rí i pé ẹ̀kọ́ náà ó kún kẹ́kẹ́ kí Ọlọ́run ọba aláàánú jùlọ kó jẹ́ kí ó sì wá ní àǹfààní ètò Nurul Islam òun náà lọ lórí afẹ́fẹ́ Ọlọ́run ọgbà lẹ́sìn à ń gbọ́ o. kí lorúkọ láti bo. láti olúwa ọ̀nà àti sọ̀rọ̀ àkáìdì ló sọ̀rọ̀. wọ́n bẹ̀rẹ̀ nípa pé ṣé tí ẹ̀ bá kí nǹkan sí ẹ̀dí tẹ́wọ́ ní ẹ̀yìn inú lẹ́yìn rẹ̀ a ti pé
wassalatu wassalamu ala rasulillah. Àdúà ṣíṣe àwọn àsìkò tá a lè ṣe Ànábì ti júwe rẹ̀ fún wa. Táwọn bẹ lórí ìrun níbi ìforíkalẹ̀ wa a lè ṣàdúà, níbi táyà wa kó tó di pa sálámà a lè ṣàdúà, ṣùgbọ́n lẹ́yìn ìrun àrà kọ́lẹ̀ fún Ọlọ́run wà lẹ́sìn fún wa. Lẹ́yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìkárù tó máa ń ṣe láwọn mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn tánàbí kọ́ wa oore mbẹ́mbẹ́ àǹfààní mbẹ́mbẹ́ fún wa. Wa alaikum salam. Ẹgbọ́n sókè. Ẹgbọ́n sókè ọ̀yọ̀yọ̀yà. Ìbéèrè mi ni pé sábà ń kíṣà ìlọ́wọ́ láti kí rákà méjì bẹ̀. So ẹ bá fẹ́ pẹ́ pàdà pé òkú sí kí yẹn kí sókè àti kí ọrọ̀ àti ìgbésẹ̀ ìwọ̀n lórí. Ọ̀nà méjèèjì náà lọ wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Tábà báràkà méjì níbi ìṣáì tàbí níbi zuri tàbí níbi asri, aláǹfààní láti méjì tábà kí lẹ́yìn méjì tábà pẹ̀lú imam, a lè kéwú sókè a sì lè kéwú jẹ́jẹ́, kò sí ètí ọlọ́run méjèèjì àdìfẹ́ wa lórí ẹ̀kọ́ sí lálàáfíà. Alaikum salam wa rahmatullah. Abdulsami láti Ìbòdèjì o. Jẹ́ Mùsùlùmí ó lè ní yàrá kan lólé ló sọ pé olóbìnrin tí bá ti dáìmọ̀ lọ́wọ́ wọ ọ̀gbọ́dọ̀ wọ bẹ̀ lónìí ìrìnàjà rẹ̀ wọ̀ ni. Ọlọ́run san yín lẹ́san rẹ̀. A gbọ́dọ̀ ṣe ìṣesí àwọn Yahudi láéláé. Àwọn Yahudi ló ṣe pé bóbi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn kì í bá jẹ wọn kì í bá mu wọn ìjọ sùn papọ̀ ṣùgbọ́n àtàjẹ́ mùsùlùmí. Kódà Ànábì sallallahu alaihi wasallam Ànábì a máa fìfẹ́ hàn sáwọn ìyàwó rẹ̀ lásìkò tí a máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò nìkan wọ́n sábà ń tẹ wọn kó lé dáadáa Ànábì sì máa bá wọn ṣeré náà. Ìmáàmù tí ọ̀hà Kùránì ṣé ó lè gbé Kùránì lọ lórí irun tí ó máa kà lórí irun ìbéèrè alákùnrin. Ẹ̀dàkùn ṣé ó kọ́ bàbá ní ó máa jẹ́ nígbà tó bá délé ọkọ ní àbúkọ rẹ̀ abẹ́rẹ́. Tó ti gbọ́ yín. Ó dáa púpọ̀ kí ìmáàmù kó há ọ̀pọ̀lọpọ̀ súrà sórí bí ọba tẹ̀lé ha gbogbo Kùránì ó dáa kó jẹ́ pé yóò há. So ní pàtàkì jùlọ àwọn súrà tí ó máa kà tí ó fi máa ṣíwájú àwọn èèyàn níbi irun ó dáa kó há sórí. So ìmáàmù tí ó bá wá mọ súrà kankan tí ó kà lẹ́yìn Fátíà eléyìí ò kìí ṣe ìmáàmù. Kí wọ́n wá ìmáàmù gidi kí wọ́n wá yàn sí mọ́ṣáláṣí. Tóbi bá délé ọkọ ìdílé ọkọ tóbi délé ọkọ kò ní kí orúkọ bàbá rẹ̀ ti ń jẹ́ ká gbà lọ rẹ̀. Àdìpọ̀ mọ́ Aisha a sọ pé Aisha bintu Abubakar bá a ṣe máa ń wí àlẹ́tọ̀ ká máa pè ní kásàfisẹ̀ sọ́dọ̀ ọkọ rẹ̀ àgbàbọ̀ ọkọ rẹ̀. Báwo ni kò hàn lára kan? Aleykum salaam. Àbúmbá àti láti jẹ ara ẹni o. Ìkó ilé yẹn ni pé tí òbí dé kí o lẹ́yìn èèyàn máa yọrọ ká. Ẹ̀yà ọ̀ ẹ̀ má kí owó lè kí o lẹ́yìn èèyàn tá máa kí o ní yìí o. Kò sípò kankan téèyàn lè dé téèyàn ò fi á ní kírun lẹ́yìn ẹnì kankan mọ́. Ànábì gan sallallahu alayhi wa sallam àdínú àkọọ́lẹ̀ pé ó tò lẹ́yìn Abubakar Siddiq. So bó tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alayhi wa sallam Abubakar padà sẹ́yìn tánàbí wa jẹ́ ìmáàmù padà. Kò sí bá a ṣe lè ga tó tá a sì lè gòǹgò tó táwa sọ pé àti nímọ̀ débi pé a lè kírun lẹ́yìn ẹnì kankan mọ́ àfi káwọn èèyàn kan máa kírun lẹ́yìn wa. Ìsìláàmù ẹ̀sìn rẹ̀ lẹ́yìn ẹ̀sìn tẹ́lifà ni kì í ṣẹ̀sìn gbéraga. Barakallahu fikum. Tọ́ kí ọmọ olúwa wa kọ́ gba ìkéré náà ní ẹsẹ̀ fún wa kó sì bá ní oríjì Alájà Elizabeth Babátúndé ilé Gòǹgbòrò tí wọ́n tán fílẹ̀ ọlọ́mọdé kó bàjẹ́. Kí ẹ bá ń gbọ́ wa Ọpẹ́yẹmí Adéwálé ni ọba ní gbé sókè tí ń bá ní gbé sílẹ̀ kí Ọlọ́run ọba kó bá ní ṣe àgbéga rere fún ẹnuṣẹ́ rẹ̀ àti nílé ayé rẹ̀. Bákan náà ẹni tó jẹ́ olóòtú wa ní Alhaji wa Tahir Imam kí ọba olúwa wa ọba ní máa ṣàlékún àgbéga fún àwọn náà. Lẹ́tọ́ra wa ní Alhaji wa Abdulrahman Muhammadu Awwal Ọlálékan èmi tí ẹ̀ ń gbọ́ mi náà ní Abdulwahid Abdulhamid.